ọjọ́ bá pẹ́ títí ọjọ́ àpín o bọ́nà bá jìnnà jìnnà àdópin o àti sáré àdópin aré àbàtìjìyà àdópin ìyá o àti súnsún àti kan ògiri ó bá ti kẹ́yìn kọ́ lọ́sẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni. ilé òní gbóná kárẹ̀ tó omi mọ́lé ayé òní kóró kàtọ́ sí bá ọ̀run o láyé náà la ó wà títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀ ẹkún àbájá òkùnkùn wájúmọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́ lé o. láyé kan gbá ó mà ní láyé kan gbá Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan ó ti gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. yé ẹ̀dìdé dìde bí ológun ẹ bá jàgà sílẹ̀ o ẹ rántí àtọmọdọ́mọ kò ní sún wa kò ní rẹ̀ wá bá ó fi ṣẹ́gun tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ni ó ní dídúró fẹ́dúró gbọ̀n fẹ́dúró gbọ̀n àtùpàgbé oníkan ni ó bí ẹ bá sùn ẹgbẹ́ ọjọ́ ayọ̀ tún mọ́lé o. bí a bá kú tí a bá jí a ó mẹ́ni rí fẹ́ràn ẹni bá ṣàìsàn kò ní yóò lè mọyì àlàáfíà bí a bá ṣaláìní ká tó wá ní a ó mọyì bàbá ń fojoojúmọ́ jẹun ata ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́. Odùduwà ó pè yín. Ọ̀yọ́ Ìbàdàn Oǹdó Ìjẹ̀ṣà Ilé Ifẹ̀ o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Àkúrẹ́ Ọ̀wọ̀ Ìkàrẹ́ Ẹ̀yìn Èkìtì ẹgbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ìbàràpá Ilé Ẹ̀gbádò Ẹ̀yìn Ọ̀ṣun ẹgbóhùn ìpè o. wá ohùn alóore Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o ẹ̀yin Ẹ̀fọ́ ọmọ Lísàbí. wá ohùn alóore Odùduwà ló ń pè o ẹ̀yin ọmọ Yorùbá ọjọ́ ayọ̀ súnmọ́ lé o. ẹ pín ó kù díẹ̀ kó wọ 50. ẹ jẹ́ kó wọ 50 ká bẹ̀rẹ̀ 50 ó kù díẹ̀ 41. Tọ́pẹ́ from Baghdad ó gbìyànjú. Hello, sir. Mo fẹ́ ṣe program bí ká padà sọ̀rọ̀. Time, okay. This is golden melon. It's very useful for your life. Eat it. Golden melon. You want to see the nutritional benefits. $48 ó kù méjì péré kó pé 50 láti máa ń bẹ̀rẹ̀. Ó yá 50 52. Wow, fantastic. Una surprise me. Oh, this one na wire. Anthem.
ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ òdàdìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Bless you all. Yorùbá ló pòwe wọ́n ní eríkú mọ̀gúdú fi jẹ. Power off. Ẹ̀fọn kú mọ̀gúdú fi jẹ. Mọ̀gúdú wá kú sí yìí o a ò wá rí n tí ó jẹ mọ̀gúdú. Eríkú mọ̀gúdú fi jẹ. Ẹ̀fọn kú mọ̀gúdú fi jẹ. Mọ̀gúdú kú a ò rí n tí ó jẹ mọ̀gúdú. Yorùbá Nàìjíríà Nàìjíríà nígbà tó lélelelelelele ní Liberia Nàìjíríà náà parọ́ wọ́n lọ bẹ̀ wọ́n náà lọ ṣe peacekeeping. Nígbà tó lélelelelelele ní Uganda Nàìjíríà lọ bẹ̀ wọ́n náà lọ ṣe peacekeeping. Nígbà tó nira kankan ní Sierra Leone Nàìjíríà lọ bẹ̀ wọ́n lọ ṣe peacekeeping. Ní Liberia ńkọ́ wọ́n lọ ṣe peacekeeping. Ó wá ń dọ́wọ́ Nàìjíríà ń sìn kò sí orílẹ̀-èdè tó rẹ́dì láti wá. Wọn ò ní wá. Ìdí ni wípé àwọn fúnra wọn tó wà outside Nigeria wọ́n mọ̀ dájúdájú wípé the foundation of Nigeria is 100% faulty. Wọ́n mọ̀ pé irú ọjọ́ ìní máa wáyé. They knew. Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́. Mo kí gbogbo ẹ̀yin fans mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tó jẹ́ pé gbogbo ìgbàlẹ̀ máa wá ń gbọ́ mi. Ẹ ń sọ pé ọmọ ọ̀gbẹ́ni kí ló tiẹ̀ fẹ́ sọ náà ní tó sọ lánàá náà ló fẹ́ wá sọ léde tàbí pé ẹ kì í sọ bẹ́ẹ̀. You always want to listen to what I want to say. I appreciate you all. Mo dúpẹ́ mo gbóṣùbà fún yín pé ẹ ṣé. Gbogbo Ọláṣẹ́gun, Cecilia Fagbonka, Francis Lade Akikuoye, Rukaya àtọmọ́wùmí Lásìsì gbogbo yín ni mo kí. Màmá mi Ayọ̀ Brown mo kí gbogbo yín. Bàbá mi Ọláníyè Ọlábísí láti orílẹ̀-èdè France mo kí gbogbo yín. Màmá mi Oníkòyí mo kí yín. Gbogbo yín mélòó mo fẹ́ dárúkọ mo appreciate gbogbo yín pátápátá yìí pé ẹ ṣé. Adé 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 o ìwọ Adé o 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 mo appreciate ẹ Adé èèyàn mi pàtàkì. Olúyìdé Ọ̀ṣọ́dìwà ọmọ Yorùbá ni mí. I'm a pure and bona fide Yoruba. Moso, it's getting to a certain level now that Yoruba as a language will be used. Well, I'm a compulsory in every aspect. The Atilekun now. I'm a compulsory in every aspect. To an extent, tó jẹ́ wípé tó o bá ní Yorùbá o ní wọ yunifásitì atọ́latọ́. Gbogbo sáyẹ́ǹsì wa a máa ṣiṣẹ́ débi wípé àwọn Yorùbá teachers wọ́n á kóra wọn jọ pọ̀ wọ́n á ṣiṣẹ́ lórí ẹ̀ débi wípé gbogbo àwọn elements pátápátá gbogbo kinní wọ̀nyẹn pátá ló máa lórúkọ. Kò dẹ̀ sí gbogbo ẹ̀ tí ò lórúkọ tẹ́lẹ̀. Àwa la pátì ṣebí sọ́fọ̀ ni Yorùbá ń pè ní ìmí ọjọ́. Ìmí ọjọ́ ni Yorùbá ń pè ní sọ́fọ̀. Ìmí ọjọ́. Gáàsì ni eléyìí tá a mí sínú olórúkọ tí Yorùbá ń pè é. Ṣé rí gbogbo kinní wọ̀nyí la máa ṣiṣẹ́ lé lórí. Àwa máa fi sáyẹ́ǹsì tí ó ti wà láti ìgbà ìwáṣẹ̀ yẹn á fi kọ́ àwọn ọmọ wa. Wọ́n á lè gbá research proper kì í ṣe pé kẹ́ lọ yá èdè wá. Àyálò èdè ni ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa kí wọ́n lè ṣiṣẹ́ dáadáa research tó tọ́nà. Tí ìbá ṣe àyálò èdè àti oko ẹrú tí Yorùbá wà ní. As at today, I am guaranteeing you pé Yorùbá were supposed to be among the top 10 countries in the world. Ìkan nínú orílẹ̀-èdè tó lágbára jù lágbàáyé ló yẹ ká jẹ́. Àyálò èdè òyìnbó àti oko ẹrú tá a wà
òun ni ò jẹ́ kí Yorùbá lè dìde. But when we started, a máa fi èdè Yorùbá kọ́ àwọn ọmọ wa ní science so that wọ́n á lè mọ ohun tí wọ́n fẹ́ kọ́ yẹn dáadáa. Ó dàbí ẹni tó fẹ́ kọ́ nitrogen, wọ́n kọ́ nitrogen fún, wọ́n tún wá fẹ́ kọ́ hydrogen. Ṣé ẹ rí pé méjèèjì yẹn ó fara jọra? Ẹni tí ò bá good ó lè gbé méjèèjì síra, ibi tó ti fẹ́ kọ́ gan ó lè gbé síra. Hydrogen ló fẹ́ kọ́ kó lọ kọ́ nitrogen síbẹ̀. That's science. Ṣùgbọ́n ní èdè Yorùbá tí gbogbo wọn bá ti ní orúkọ, ó ní ẹni tó bá sọ fún pé oògùn nìyí o, ó ní gbé oògùn, ó ní gbé fún ògún. Ayé ẹ yékéyéké pé oògùn náà sọ ó yàtọ̀ sí oògùn. Tó bá lè sọ pé ògún, ó ní gbé fún ogún. Ayé lè differentiate gbogbo ẹ̀ pátápátá. So therefore ayé yín débi tí ó yéèyàn dé mọ́ bọ̀. Ìyẹn kọ́ mo fẹ́ sọ lénìí. Ní tọ́mọ Lúkà bá wá lénìí tó lágbára díẹ̀ ni. Ìkìlọ̀ la bá wá lénìí wípé ó ti dójú ọ̀gbagadè ojú ọlọ́mọ kó gbọ́mọ ẹ̀. Ẹni tí mo dẹ̀ torí ẹ̀ wá lénìí, Ondo State ni wèrè yẹn wà. Wèrè yẹn Ondo State ló wà. Doyin lórúkọ ẹ̀, Ọdẹ́bọ̀wálé. Ẹ mọ ọmọ Lúkà o, èmi ò ń jáde, mi ń búyàn. Bọ̀ tó o bá ṣe nǹkan tí màá fi bú ẹ, màá bú ẹ o. Tó bá dẹ̀ tún ṣe àtúnṣe, àátúnpọ́n ẹ. Ṣùgbọ́n wèrè kan wà l'Ondo State lọ́wọ́lọ́wọ́ báyìí, Doyin lórúkọ ẹ̀, Ọdẹ́bọ̀wálé ni. Ẹ̀yin tẹ́ ń wo fídíò mi l'Ondo State, tẹ́ dẹ̀ súnmọ́ Governor Akeredolu is a prominent person in Yoruba land. He's a competent son of this land, of Yoruba land. He's a leader par excellence. I am not a politician anymore. I don't have any political leader again. I am a freedom fighter. And I will make sure I achieve that dream by making sure that Yoruba is an independent nation. I will try my possible best. Màá ṣe tí mo bá lè ṣe. She understand. But Akeredolu ó ti ní orúkọ rere already. Doyin Ọdẹ́bọ̀wálé ó fẹ́ borúkọ Akeredolu jẹ́ o. Do you know the funniest part of it? Akeredolu ó fi ọ̀rọ̀ Doyin Ọdẹ́bọ̀wálé ṣe pé ìkan ṣoṣo ní gbogbo Yorùbá. Doyin Ọdẹ́bọ̀wálé ò kì í ṣọmọ Ondo State. Kí ni tí ẹ ti jẹ́? That is okay, my brother Larry Olubanjo. Kò lè yé yín, I will explain. Go and ask the Chinese bóyá science tó ń kọ́, bóyá English náà fi ń kọ́ ọmọ wọn ní science. Go and ask in Indian bóyá English náà fi ń kọ́ ọmọ wọn ní science. Go and ask in Germany bóyá English náà fi ń kọ́ ọmọ wọn ní science. We are not here because of that. Ọjọ́ tí n bá fẹ́ sọ ẹ padà wá kájọ sọ dáadáa, máa ń láyé yín dáadáa. Bí jẹ̀díjẹ̀dí ṣe máa ń láyé ihò ìdí ni mo ṣe máa láyé yín. Ẹ má kò need the argument. I will let you know the reason for that. Let's forget about that. Now, Doyin Ọdẹ́bọ̀wálé is ọmọ Ondo State. Ṣùgbọ́n Akérédolú ń proof fún wa pé leader lòun, wípé ìkọ́ni gbogbo Yorùbá àti wípé òun ò dẹ̀ against Yorùbá. Now, kí wá ní ti Doyin Ọdẹ́bọ̀wálé tó lẹ́nu ń gbọ̀rọ̀? Ọ̀sẹ̀ tó lọ bí ọ̀sẹ̀ bíi méjì lọ́hùn ló sì gba etí aláboyún tó ń gbálẹ̀, obìnrin olóbìnrin tó sọra ẹ̀ di agbálẹ̀ ọjà kó ba lè jẹun. Doyin Ọdẹ́bọ̀wálé fọ́ etí ẹ̀, obìnrin yẹn dákú sílẹ̀ gangan. Ṣé mọ̀ pé nǹkan ìjọba ni? Wọ́n ti yí irọ́, oríṣiríṣi irọ́. Ẹ kò gba etí ẹ̀, kò lù, kò ṣe. Doyin gbá etí obìnrin yẹn, BBC gbé. Ìyẹn ò tiẹ̀ wá tún kan àwa mọ́ọ̀tì. Tó bá jẹ́ pé mo wà ń bẹ̀, èmi á ṣe fíìmù fún Ọdẹ́bọ̀wálé láàárín ìṣẹ́jú kan. Màá ṣe fíìmù fún, ó ń gbọ́ mi báyìí, mo mọ̀ pé ó ṣeé ṣe kó máa wò mí, ó dẹ̀ ṣeé ṣe tí ò bá rí wò. Wọ́n á rẹ́ni tó súnmọ́ tá fi fídíò yìí hàn. Ọmọlúkà mò ń jẹ́, I live in Ondo State, I live in Àkúrẹ́. Pàdé mi lọ́nà kó wá àtàkì mi kó sọ pé ìwọ ló sọ̀rọ̀ bí eléyìí. Kó wá jẹ́ ká jọ fi yéra wa dáadáa. Doyin Ọdẹ́bọ̀wálé. SSA tó Akérédolú ni Doyin Ọdẹ́bọ̀wálé jẹ́. Kí ló sún Doyin àti ẹ̀gbẹ́ etí obìnrin olóbìnrin tó gbá tó dákú, obìnrin aláboyún? Kí ló sún Doyin Ọdẹ́bọ̀wálé, kí ló sún lọ sí rédíò Lágelú tí ó lọ ń tutùkutù níbẹ̀? Ní rédíò wa nílẹ̀ Yorùbá, ó sì nílẹ̀ Haúsá ká má sọ pé ẹ̀rù ló ń bà ẹ́. Ìwọ wà nílẹ̀ Yorùbá, ó ń dún ìdúkùdù wípé ìwé wo ni Sunday Ìgbòho kà, abẹ́yìn èèyàn ẹ̀ bá wa rí kà ní.
Doyin Ọdẹ́bọ̀wálé ní ìwé wo ni Sunday Igboho kà tó fẹ́ fi sọ̀rọ̀ fúnlẹ̀ Yorùbá ẹ̀rí pórí Doyin ti kú ọpọlọ tí Sunday Igboho ní ṣe ìwọ Doyin ni pẹ̀lú bí Sunday Igboho ṣe wà tó oníkọ̀kàwé tú ẹ Sunday Igboho lè pàdé aláboyún lọ́nà no matter bí inú yẹn bá ṣe bí tó kò ní fi ọwọ́ kan aláboyún yẹn láì ẹni tí ò ń ṣe aláboyún kan tó jẹ́ obìnrin tó jẹ́ nǹkan ẹlẹgẹ́ Sunday Igboho ò ní fọwọ́ sókè kó lù ú not to talk of aláboyún ìwọ gbọ́wọ́ sókè olú aláboyún ó wá gbé ẹnu ẹ ṣàpàṣàpà ó lọ sórí rédíò ó ní Sunday Igboho cannot speak for Yorùbá ó ní ìwé wo ló kà ó lọ́mọ ogun wo ni Gani kó jọ tó lóun fẹ́ máa jà fún ilẹ̀ Yorùbá ẹ̀ ṣe ẹ̀ jólúrè ó ṣe ẹ̀ jólúrè ó ṣe no I don't understand bí ọ̀pọ̀lọpọ̀ yín tó jẹ́ pé mi tí ì mọ tẹ́ ń jẹ o ẹjọ́ èló ni Doyin ní dání kí ni Doyin ní just ordinary Doyin Ọdẹ́bọ̀wálé Doyin of all people who is him kí ni èjì ẹ̀ are you up to 60 years Doyin Ọdẹ́bọ̀wálé tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dín nǹkan mímọ́ Yorùbá lọ́wọ́ ó tiẹ̀ tún lórí láyà ó tún lọ́nu rédíò sọ́kò kí gbogbo èèyàn lè gbọ́ kó lè discourage gbogbo àwọn èèyàn àwọn táwa ń bá sọ̀rọ̀ wípé oko ẹrú ni wọ́n wà pé wọ́n fẹ́ lọ ojú ẹ fọ́ Doyin Ọdẹ́bọ̀wálé ò sí láyé nígbà tá a ṣe rálì l'Ákúrẹ́ ò bá yọjú síbẹ̀ ẹ ò bá gbìyànjú kó kàn wá kó sọ pé Doyin ni èmi ni wọ́n ń pè bẹ́ẹ̀ kó máa bọ̀ lọ ní ọjọ́ yẹn tí èmi fúnra mi bá ṣáìtì ẹ̀ màá ní kan jẹ́ wọ́n máa jẹ́ ní tútù ni even without telling them tí mi bá sọ fún mi kan jẹ́ they will boil they will eat you alive Doyin Ọdẹ́bọ̀wálé Doyin lọ sórí rédíò Ọdẹ́bọ̀wálé ẹsẹsẹ àkẹ́tì ògbésẹ́ náà ò gara mo ń sọ fún yín categorically ni I am not a supporter Akérédolú I am no longer into Nigerian politics mo lè ṣe politics in Yorùbá land o tán bá bẹ̀rẹ̀ if they are going to practice democracy proper democracy original democracy tán bá máa practice here I may involve that is if I am interested but as of today I have no interest in Nigerian politics again. Who is this person calling me now? Ta ló sọ̀rọ̀? Hey, bọ̀dá o. Mo wà lórí program báyìí ṣé kí n padà pè yín? Àmín. Power on. No problem. I will call you. Bluetooth mode. I will call you. Paired. Thank you, sir. So mi ò ní interest lórí bóyá nìkan jẹ́ favourite mi I am not here to praise Akérédolú or to praise Dàpọ̀ Abíọ́dún or to praise anybody all I know is that Akérédolú is a father and he will never go against Yorùbá as a nation ó lè sọ pé òun ò support pé ká pín but kò ní tako ohun tí Yorùbá bá fẹ́ that is Akérédolú I know that is Akérédolú tí èmi mọ̀ Akérédolú kò ní ever sọ pé kí Ọdẹ́bọ̀wálé lọ ṣe iṣẹ́ tó ṣe yẹn Ọdẹ́bọ̀wálé must be fired Akérédolú he is tarnishing your government this is the same man tó fa etí aláboyún ní 2 weeks ago tí àwọn workers dẹ̀ protest pé àfi tó o bá yọ Mr. Governor o yọ o bá plead òfin lẹ̀ náà o tún ti lọ sí Lágelú o lọ sórí rédíò o lọ ń dùdùkú tó lọ ń sọ̀rọ̀ kọ̀rọ̀ against Yorùbá nation Mr. Governor tẹ́ ẹ̀ bá lè lọ ó máa dáná sọ́run yín o ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo fídíò mi lọ́wọ́lọ́wọ́ ẹ sọ fún Governor Olúwarótìmí Ọdúnayọ̀ Akérédolú senior advocate of former Nigeria that will soon be a senior advocate of Yoruba nation ẹ sọ fún Akérédolú wípé tí ó bá ti fẹ́ kí Doyin dá wàhálà sí lọ́rùn kó kó bá ìjọba ẹ̀ kó tètè já ìwé máa lọlé ẹ kó já lé Doyin lọ́wọ́ or else Doyin abárẹ kì í ṣe mi mo fẹ́ bá Doyin jà àwọn tó nílẹ̀ àwọn tó láyé ló fẹ́ bá Doyin jà warn him thoroughly tí ò bá lè gbà wá ẹ jẹ́ kó pẹnu ẹ̀ mọ́ mo fẹ́ béèrè question how many people ló wà lábẹ́ Doyin tí Doyin ń bọ́ ṣé wọ́n tó 1000 nínú 70 million mo fẹ́ béèrè lọ́wọ́ yín èèyàn mélòó ni Doyin Ọdẹ́bọ̀wálé ń sanwó school ẹ̀ lọ́dún ṣé wọ́n tó 1000 nínú almost 70 million nínú 50 million Yorùbá youths
èèyàn mélòó ni Doyin Ọdẹ́bọ̀wálé ló ń fún ní ilé tó wá ń ṣẹnu ṣàpàṣàpà tó lòun against Yorùbá nation, tó wá ń ṣẹnu tó sọ̀rọ̀ sí Chief Sunday Igboho. Mose wa lásìkò yìí, our own Moses. Ẹ sọ fún Doyin Ọdẹ́bọ̀wálé, I am not here to side. Ẹni bá sọ̀rọ̀ sí Sunday Igboho ó sọ̀rọ̀ sí Yorùbá nation. The little tọmọkùnrin yẹn ń ṣe gbogbo àtoyún inú àtàṣe ẹ̀bí àtàrúgbó àtọ̀dọ́ àti màjèsí gbogbo wọn ló ń support Sunday Igboho tí inú wọn dẹ̀ dùn sí tó ń ṣe. Tí Doyin bá fẹnu, ó dáa kéèyàn fẹsẹ̀ kọ ju pé kó fẹnu kọ lọ. Tí Doyin bá fẹsẹ̀ kọ ó ti fẹnu kọ already, ó dẹ̀ máa jẹ pàṣán, kò ní escape, ó máa jẹ pàṣán yẹn. Doyin Ọdẹ́bọ̀wálé ni mò ń sọ, SSA to Governor Akérédolú. Ẹ sọ fún Akérédolú ògbésẹ̀ náà ó máa tẹ́, ó máa jìyà. Akérédolú kó tó wá tẹ̀ yẹn má jẹ́ kó kú sínú ìjọba ẹ̀, jẹ́ kó lọ lé ẹ̀ lọ kú nílùú ẹ̀ níbi tó ti wá. You must, you know, èmi ń sọ ilé from my own end. Ṣé ẹ mọ̀ wípé àwọn kan wà adákẹ́jà ni wọ́n? Tí Doyin ò bá ti lè bọ́ sí gbangba kó wá tọrọ apology, kó sọ apology ẹ̀ ní gbangba fún gbogbo ọmọ Yorùbá pé kán dáríjì òun fún kan tó ń ṣe, àwọn tó láyé máa bàjá o. Àwọn kan wà adákẹ́jà ni wọ́n ò ní sọ̀rọ̀, wọn ò ní dúpẹ́. Àgbá òfìfo lèmi ń sìn tí mò ń dún ni, mo kàn ń dún ni. But àwọn kan wà tó jẹ́ pé bá a ṣe ṣàgbá òfìfo tó wọn ò fi wá ṣeré, wọn ò fi wá ṣeré. So àwọn wọ̀nyẹn dẹ̀ ni adákẹ́jà bí àrá ni wọ́n. Ẹ sọ fún Doyin tí ò bá ti wá sí gbangba kó take apology, kó bẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn tó ní ilẹ̀ Yorùbá yìí, Doyin ó máa jẹ gbá o. Rábàràbà là ń sọ̀rọ̀ bàrà o. Ó máa jẹ gbá o, mò ń tún sọ. Bàràbàrà ní ti bàrà, ó máa jẹ gbá o. Mr. Governor Akérédolú, ẹ má jẹ́ kí Doyin Ọdẹ́bọ̀wálé kó wá ba ìjọba yín jẹ́. Wọ́n ti ní rìpọ́ọ̀tù lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì. Mo believe pé tó bá tún gbégbèsè ilé ó yẹ kẹ́ fún ní ẹgbàá gidi gan ni, kẹ́ lé tẹ́fẹ́tẹ́fẹ́ máa lọ mi ìfẹ́ rí ẹ mọ́. Kó má ba iṣẹ́ rere yín ní sáàdì, kó má ba bàjẹ́. Governor Akérédolú, I am very sure most of you tẹ́ ń wo fídíò mi, wọ́n á rí ọ̀rẹ́ ẹ̀ nínú àwọn tó ń wò, wọ́n á rẹ́ni tó mọ̀ ọ́. Tell him Doyin Ọdẹ́bọ̀wálé is the name. Doyin Ọdẹ́bọ̀wálé lórúkọ ẹ̀. Doyin bọ́ sórí rédíò, ó ń bú àwọn ọmọ Yorùbá, ó bú àwọn ọmọ Yorùbá títí ó lóun ò sọ́pọ́tì pé kán pín. Ó tún ní láti máa fi ẹnu ẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ sí Gani Adams ló ń sọ̀rọ̀ sí Sunday Igboho. Ó ní kí ni Gani Adams jámọ́ tó lóun fẹ́ jìjà fún Yorùbá. Ó ní báwo ni Sunday Igboho tí ò kàwé ló fẹ́ jìjà fún Yorùbá. So ẹ rí pé ẹ rí pé irú ẹni yẹn ó fẹ́ máa wá ọmọ àlè tí òun sọ ọmọ Yorùbá. A gbọ́dọ̀ rójú lówó ọmọ Yorùbá tó gbọ́dọ̀. Àwọn tó nípò ju Doyin wọ́n ń jà, ọ̀rọ̀ yìí ń dùn wọ́n, ìmí ń jà nínú, ìmí ń jà sí gbangba ìta. Ẹ jẹ́ kí n fi fídíò ẹnìkan hàn yín. Nígbà tí irú ẹni a captain ní Nigeria Army tó sá kúrò ní Nigeria Army tó lọ sí Amẹ́ríkà tó bá lè dìde tó sọ̀rọ̀, kí ni ti Doyin, kí ni position, kí ló ní, kí ló kà? Mò ń bi yín, kí ló kà? Kí ni Doyin kà? Ẹ dá mi lóhùn. Kí ni Doyin kà? Tí irú ẹ̀yẹn fẹ́ máa ṣẹnu bótobòtò tó fẹ́ máa sọ̀rọ̀ against Yorùbá nation, á jẹ pàṣán. Ẹ ra wẹ́ bá mi wo fídíò yìí. Good morning, everybody. Wake up. Ṣé ẹ rí fídíò yẹn dáadáa? Ṣé bẹ́ẹ̀ ti rí ẹni hùn? This is a captain that voluntarily retired. Yoruba nation must stand. No surrender, no going back. This is a captain from Nigerian Army that voluntarily retired from Nigerian Army because of the atrocities tó kún bẹ̀. Nítorí àwọn ìyà tó fi ń ti àwọn ìran Yorùbá nínú Nigerian Army. Bó ṣe wà yìí is a talented person. I have spoke with him. Bó ṣe wà yìí tó bá jẹ́ pé Nàìjíríà ló sì wà ní army ni, by now he will be a brigadier general or even higher position. Bó dẹ̀ ṣe wà yìí Nàìjíríà
tó bá wà ń bẹ̀ ó ṣeé ṣe kán ti pàdánù tó bá rí i pé eléyìí is a talented person wọ́n á ti pa wọ́n á ti wá miss bọ́n ṣe máa yanjú ẹ̀ wọ́n á ti yanjú ẹ̀ ẹgbọ́n tó sọ. Good morning, everybody. Soldiers, wake up. Yoruba nation now. Yoruba nation must stand. No surrender, no going back. Enough is enough. Yoruba nation must stand. No surrender, no going back. Nigerian soldier, wake up. Wake up. You know what I'm talking about. Wake up. We are sleeping. On power. They are killing us like chicken. Boko Haram. Who is Boko Haram? Government is Boko Haram. Gbogbo alamọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ìyà tó ń jẹ sójà ó ti pọ̀ jù. Gbogbo àwọn sójà tó ń pa ẹlòmíì ò fi 10,000 sínú àkáǹtì ẹ̀ fún ìyàwó àtọmọ ẹ̀ kó tó kú. Olówó kan máa wá kú Nàìjíríà, big man kan máa kú, ọmọ kan máa kú, ariwo àwọn tó fi mílíọ̀nù sílẹ̀ tán lè jìyà mọ́ ọmọ àtìyàwó wọn. Wọ́n ẹ̀ ní jẹ́ kí ayé sinmi. Ẹ̀ẹ̀mẹyẹ àwọn tó kú ní Nàìjíríà náà mi ni. Àdẹ́nà woman mi, wọ́n fi ìyá sílẹ̀ sáyé lọ, wọ́n fi ìyàwó sílẹ̀ sáyé lọ, wọ́n fi ọmọ sílẹ̀ sáyé lọ, wọ́n fi bàbá sílẹ̀ fáyé lọ. Yes, àwọn pé iṣẹ́ tí a sign ni. Yes, 1 man 1 bullet àti mo pé iṣẹ́ tí a sign ni. No problem. Ẹ̀yin sójà, wake up. Enough is enough. Enough is enough. Yoruba nation must stand. A máa pín Nàìjíríà sí mẹ́ta. That is the solution. Tá a bá pín Nàìjíríà sí mẹ́ta, kò sí solution. Fact ẹ̀ ń bọ́ látẹnu mi. Kò sí solution. A máa pín Nàìjíríà sí mẹ́ta. Ẹ̀yin olóṣèlú, ẹ lọ jáwọ́. Chief Sunday Igboho tó sọ fún yín pé a máa yìnbọn sí yín látẹ̀yìn. Tẹ́ bá jẹ́ election, a ní yìnbọn sí yín látẹ̀yìn. Grenade la máa jù sí yín, àkàrà. A máa jù sí yín ni àtìgbálẹ̀ tẹ́ mú dání o, àtàgbádá yín o, àti gbogbo àwọn ọmọ tó kì í gbọ́ràn, àwọn máa lè tán tẹ̀lé yín. Grenade máa gbé yín sókè, ó máa fà yín yakẹ́ tó délẹ̀ ni. Yes, grenade pẹ̀lú GPMG la máa fi yanjú yín. Jẹ́nẹ́ fẹ́ gbọ́ràn ni. Enough is enough. Ẹ jẹ́ kí oníkálukú kó máa lọ sí títì ẹ̀, kí Yorùbá máa lọ, Ìgbò máa lọ, Haúsá máa lọ. Nígbà tí Yorùbá fẹ́ lọ, Ìgbò fẹ́ lọ, kí ló dé? Ẹ bá mi bí wọn, kí ló dé tí Haúsá ò gbà kan lọ? Kí ló dé? Gbogbo àwọn Yorùbá tó wà nínú àmì à ń jẹ bàbá ìyá, a kàn tẹ̀lé wọn gọ́gọ́gọ́gọ́gọ́ ni. Àti ọ́fíìsà o, àti ọ̀dà rango, a kàn tẹ̀lé wọn gọ́gọ́ ni, a kàn tán àwa jẹ ni, wallahi tallahi. Enough is enough. Yorùbá nation must stand. Tán bá jí bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kó wá ṣe president, ànígbà. Tí Chief Sunday Igboho bá jáwọ́ lẹ́ni, bẹ́bí tóun ṣe dépò tóun, àwa millions of Chief Igboho àti wàǹtà ànígbà. Ó pọ̀ ná ọ̀rọ̀ lẹ́gbọ́n yìí ó sàn kéèyàn má fọwọ́ lé ohun èlò ìtúlẹ̀ ju pé kó fọwọ́ lé kó wá padà sẹ́yìn òun lọ́rọ̀ tí náà kú yìí sọ báyìí ó ọ́fíìsà ó dẹ̀ ṣẹ̀rù bà mí. Jagunjagun làwa o, grenade pẹ̀lú GPMG a máa fi yanjú ara wa. Enough is enough. Bẹ́ẹ̀ gbé Emira wa, bẹ́ẹ̀ gbé amútankì wa, bẹ́ẹ̀ gbé T55 wa, kò sí kan tẹ́ gbé wa. Gbogbo ẹ̀ a máa yọ firing pin ẹ̀ kò ní ṣiṣẹ́. Boko Haram ń ka yín mọ́. Gbogbo nǹkan tẹ́ kó sílẹ̀ kò sílẹ̀ tó ṣiṣẹ́. Kò sí kan tẹ́ máa gbé wa, gbogbo ẹ̀ gbogbo firing pin ẹ̀ la máa yọ dànù. Kò ní ṣiṣẹ́, kò ní dún. Eré lẹ máa gbé. Kí ló dé? Ẹ jẹ́ kí oníkálukú kó máa lọ tiẹ̀. Ẹ̀yin boys tẹ ṣí bọ́dà lánàá gbòòsà fún yín. Tripoli
gbogbo Kútọ́nù bùsà fún yín iṣẹ́ lẹ ṣe watch yín live. ẹ bá mi láìkì má ní ẹ máa fún ní love ẹ máa like ẹ máa love ẹ máa like ẹ máa love kí ẹ. àgbà jẹ àwọn Yorùbá. he is a retired captain from Nigeria Army. ó ti sá lọ ní o ó kúrò ní Nigeria Army voluntarily. mi ò blame yín tó bá ṣẹlẹ̀ kò síbi tẹ́ máa gbà kọjá lọ gbogbo key point yín gbogbo ẹ̀ la máa seize kò síbi tẹ́ máa gbà kọjá lọ afájẹtì yín ò ní fò wallahi tallahi jẹtì yín kò ní fò. nígbà tá a mọ orúkọ tó ń jẹ́. gbogbo everywhere tẹ́ bá lè gbà gbogbo ẹ̀ la máa seize. Fúlàní wọlé ó ń pa ọmọ Yorùbá lóko lọ́jà nílé lọ́nà wọ́n jíyàn gbé nílùú tó lọ́ba tó níjòyè kò sí security mọ́ ni kí ló dé. Enough is enough. létà ẹ̀rí Fúlàní tó bá gbé igi dání nínú igbó ẹ̀ pa igi tó gbé dání is a weapon ká tó máa sọ pé ìbọn àbí àdá ó jẹ́ orílẹ̀ bàbá ẹ̀ ni àwa là ń rò má sí wọn wallahi tallahi gbogbo fídíò tá à ń fídíò ẹ Fúlàní ní yáyáyá for what one bullet waste them. savage abi. They are mad. They are crazy. This is funny. Funny but just. Yoruba nation must stand. Nothing, no going back. Wetin dey do me o? Ẹ má pè ó, ẹ jẹ́ kó lòdò. No going back, no surrender. Yoruba nation must stand. Ẹ̀yin sójà wọ́n kó yín lọ sí Dìrókò 192 battalion Owódé wọ́n kó yín lọ sí Dìrókò ẹ lọ ṣe kí ni wọ́n lọ mọ́ọ̀tì yín síbẹ̀ tó ráwọn boys tó ṣí bọ́dà lánàá. Oh my God, sójà tí ò lè gbé tó bag of rice kọjá ó gbé kan fún ìyá ẹ̀ ó gbé kan sílẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ tán máa jẹ custom máa sì sí ẹ̀ ni kẹ́tọ́ mọ̀ wọ́n ti pe commanding officer sí o wọ́n ti pè é wọ́n gbé yín sí guard room ni live direct mo sọ fún yín àwọn custom yẹn lè fẹ́ lọ gbèjà kò ní yẹ wọ́n ẹ̀ẹ́dì wọ́n ṣe jẹun bó ṣe yó bẹ́ẹ̀ sínú bàfà wọn ní checking point wọn wàhùsáhùsá sí wọn ẹnu ẹ̀ á bó wọn ní dáríjì ẹ̀ wọ́n á sì sẹ́yọ kan ṣáá ni wọ́n á sọ fún yín pé you are just only entitled for one rice. Bag of rice but àwọn wọ́n entitled sí 100 bag of rice àwọn custom máa ń lòdù ẹ lọ sí ṣọ́ọ̀bù ìyàwó wọn ni custom ń ta rice ní òru rice tán sísì lọ́wọ́ àwọn èèyàn Haúsá dẹ̀ ni gbogbo wọn tẹ́ máa rí bẹ́ẹ̀ wọn ẹ máa rí wọn tán máa yó bẹ́ẹ̀ ní alájí lórí ilẹ̀ bàbá wa. Enough is enough. Enough is enough. Solution Nigeria òní pé ká pín sí mẹ́ta bí Ọlọ́run ṣe pín wa láti bẹ̀rẹ̀ ayé wa wá. Tá a bá ti pín no solution. Ọlọ́run ní dáhùn àdúrà wa fact ni mo sọ fún yín. Nàìjíríà ló gba àdúrà jù tó ní chọ́ọ̀chì jù ní gbogbo àgbáyé. Ilé bàbá ẹlòmíì pálọ̀ ẹ̀ wọ́n fi ṣe chọ́ọ̀chì. Àdúrà ní gbogbo wọn ní jẹ́ kéèyàn sùn. Iṣẹ́ òru ni lójoojúmọ́. Iṣẹ́ òru. Ẹ̀yin tẹ́ ń béèrè fún fídíò ẹ má wò ó ti wà ní YouTube mi ẹ lọ wò ní YouTube but tí bá ti ṣe tán màá tún post ẹ̀ sí Facebook ẹ̀yin tẹ́ wà Facebook ẹ̀ tún rí wo. Ẹ tí gbọ́ tán ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ o. Gbọ́n torí táìmù wa ẹ̀yin tẹ́ bá fẹ́ wo full fídíò yẹn ẹ lọ wò ó nínú YouTube tàbí kẹ́ wò ní after program yẹn máa post ẹ̀ síbẹ̀. Tàbí kẹ́kàn sọ pé kí n send ẹ̀ sí yín máa forward ẹ̀ sí yín bó jẹ́ WhatsApp ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà mi dání. Tí Doyin Ọdẹ́bọ̀wálé ọmọ àlè Doyin tóun bá ń condemn Yorùbá ìwé wo ló kà lẹ́gbẹ̀ẹ́ gallant soldier yìí ìwé wo ló kà lẹ́gbẹ̀ẹ́ officer yìí. This officer is a police of ó padà sí America ó lọ join American police is a senior officer ní American police now.
gbogbo ẹ̀bùn tó ní, gbogbo gain tó ní, torí ìwà pálapàla àti ìṣekúṣe wọn níbí ó fi ilẹ̀ ó lọ sá. Tí Nàìjíríà bá dáa, ṣé ó yẹ kí irú ẹ̀ pẹ̀lú level tó dé as a captain, ṣé ó yẹ kó sọ pé òun fìwé lẹ̀ voluntarily kó gba ọ̀nà Amẹ́ríkà lọ? Ó gbéyàwó gbọ́mọ ó gba ọ̀nà Amẹ́ríkà lọ. Tó bá wà Nàìjíríà òṣèṣe kan ti sẹ́ẹ̀tì ẹ̀ kan ti pàdánù, bóyá ìbá tiẹ̀ kú pẹ̀lú mọ́tò aeroplane Tahiru tó jóná dànù, bóyá wọn bá sẹ́ẹ̀tì ẹ̀ sínú ẹ̀ kan pàdánù. Torí tó bá ti rọ́mọ Yorùbá tó ní star tó ní ọpọlọ, ọwọ́ kan náà máa wọ́nà bó ṣe máa pa. Rádaràda Ọdẹ́bọ̀wálé àbí kí ló lóhùn jẹ́, ìyẹn dẹ̀ wá ń ṣẹnu bálabàlà ó lọ ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ pé kíní kan ṣe gbáǹpà kọ́, òórẹ́ nìkan tí ó kàwé, ìwé tí wọ́n kà kí ló fi mú bọ̀, kí ló oríire wo ló ṣe, ẹnu tó dọ́dọ̀ àkẹ́tì ló ṣe rówó ra mọ́tò. So kí wá ní rúdurùdu tó ń dún lẹ́nu, kí ta ní ẹ́, ta ló mọ̀ ẹ́, ta ló mọ màmá ẹ̀ àti bàbá ẹ̀ nílẹ̀ Yorùbá? Dòyìn Ọdẹ́bọ̀wálé, ẹ̀yin tẹ́ bá mọ Akérédolú, tẹ́ mọ gómìnà wa Akin ọmọ lùkàlùkà yẹsẹ́nu lùkà má rè, àfẹnurí rẹ̀ máa san, ẹ bá wa sọ ọ́ kàtígóríkálì, ẹ jẹ́ kí Akérédolú mọ̀ pé Dòyìn Ọdẹ́bọ̀wálé ó ń ba ṣe Akérédolú jẹ́ o. Àwa understand ọmọ Yorùbá ni wá, àmọ́ bó ṣe ń lọ, ẹ gbàgbé yẹn, gbàgbé bóyá Akérédolú jáde síta tó sọ yìí pé òun ò support Yorùbá nation, ẹ gbàgbé yẹn, àmọ́ bó ṣe ń lọ. Bàbá wa yẹn ò kì í sọ máa lè ojúlówó ọmọ Yorùbá ni àwa mọ̀. Àmọ́ nǹkan tá a rí nígbà tá a ṣe rally now, we know the peace that I enjoy, that is enough. So ẹ fa Akérédolú lẹ̀ jẹ́jẹ́jẹ́ yìí tẹ́ bá ń bú àwọn gómìnà, ẹ fa Akérédolú nínú gbogbo gómìnà ẹjọ́, ẹ bá mi yọ̀ǹda ẹ filẹ̀. Ọ̀rọ̀ tó bá wù tó bá sọ jáde lẹ́nu ẹ ṣàgbà tó sọ ni. Àwọn gómìnà tá a bá gbégbèsè ní state ẹ bá fẹ́ ṣe nǹkan tó wọ́n dà pé kán lọ máa attack wa tàbí pé kán lọ mú ẹnikẹ́ni, àwọn gómìnà yìí ní kẹjẹ́ káwa face. Gbàgbé yẹn, ẹ sọ fún Akérédolú wípé ó ti ní orúkọ rere ní sáàdì, kó má fi àyè sílẹ̀ fún Dòyìn Ọdẹ́bọ̀wálé kó ba orúkọ rere ẹ̀ jẹ́. I don't want to know him and I don't know him. Mo sọ mò ń tún sọ, ìbáṣepọ̀ tó Dòyìn ṣe ni ìbá wá síbi rálì tá a ṣe ní Àkúrẹ́ ńjọ́ yẹn, kó wá gbádùn ara ẹ̀, kó tiẹ̀ wá gbádùn ara ẹ̀. Ààrẹ àwọn SSA tó wá bẹ́ẹ̀, lára àwọn security wa tó mọ ló sọ pé ọ̀gá ẹ̀ tètè máa lọ, fẹ́ bá dúró wọn lè bò yín o, ẹ tètè lọ o. Òun náà dẹ̀ waste time, òun náà ti rí pé kan òun náà lọ́ra bẹ́sẹ̀ sọ̀rọ̀ ó lọ, because all this she saw nítorí 500,000 naira upon what? 500,000 owó kíni? Owó táwọn kan fi ń jẹ pẹpẹ súpù lásán, pẹpẹ súpù àwọn ọmọ tí ò tó ẹ, pẹpẹ súpù, how much is 500,000 in dollar? Táwọn kan jókòó tán fi ń jẹ ordinary gíra tàbí Kentucky chicken tàbí pizza. Lẹ́yìn wá ń dúró síbi kan lẹ́yìn torí 500, ó fẹ́ bà ọ̀la ẹ jẹ́, ó fẹ́ bà yí ara ẹ jẹ́, ó fẹ́ bà tọmọ ẹ jẹ́, ó fẹ́ bà tìran ẹ jẹ́. Tí Fúnmiláyọ̀ Kútì tó bá bà orúkọ ilé ẹ jẹ́, tó bà ti ọmọ ẹ jẹ́, ṣé wọ́n fẹ́ máa sọ nípa ọmọ wọn dọ̀la ni? Táwọn wọ́n fẹ́ máa rántí wọn dọ̀la ni? Tí Awólọ́wọ̀ bá bà orúkọ ìdílé ẹ jẹ́, táwọn ọmọ ẹ bà orúkọ yẹn jẹ́, ṣé wọ́n fẹ́ máa rántí orúkọ yẹn mọ́ ni? Ṣé wọ́n fẹ́ mẹni tó ń jáwó lọ́wọ́ mọ́ ni? Bọ́n ṣe pariwo Akíntọ́lá tó pé Akíntọ́lá ò ṣe, bó dalẹ̀ ó ṣe gbá ó ṣàwo, ó pàpà maintain orúkọ ilé ẹ̀, ó tún orúkọ yẹn ṣe, kò jẹ́ kó bàjẹ́. Tó bá bà orúkọ yẹn jẹ́, ṣé wọ́n fẹ́ máa rántí Akíntọ́lá dọ̀la ni? Síbẹ̀ pẹ̀lú bó ṣe búburú, wọ́n rántí orúkọ ẹ̀ síbì kan, wọ́n rántí ẹ̀ sí kankan. Dòyìn Ọdẹ́bọ̀wálé má bà orúkọ, àmọ́ àwọn ọ̀dàlẹ̀ nílẹ̀ Yorùbá mọ bó ṣe ń lọ, agbọ́tàn tó ń bá tiẹ̀ bí wa, agbọ́tàn. Dòyìn Ọdẹ́bọ̀wálé lọ ṣe àtúnṣe in tó lọ sọ rédíò yẹn, wàá bọ́ sórí afẹ́fẹ́, wàá tún sọ, tó o bá tún sọ wàá jẹ gba ẹ̀. I can bet it with you, Dòyìn Ọdẹ́bọ̀wálé, wàá jẹ gba ẹ̀ sà, wàá jẹ kòbókò ẹ̀, ó lè mú jẹ́, ó lè má táwa fúnra wa bá rí ẹ̀ àdásẹ̀ rí àfún ẹ. It's not a matter of threat. Eléyìí sọ̀rọ̀ threat, I'm not threatening you, who am I? But mo ń guarantee ẹ̀ tá a bá rí ẹ, tá a pàdé àdásẹ̀ rí àfún ẹ dáadáa fún tó sọ yẹn. Àzọba fẹ́ pa ẹ́, but a fún ẹ ní punishment tó dáa, à ń nà ẹ́, à ń lù ẹ́, I mean it. Go and report to the commissioner of police pé nǹkan báyìí ni Ọmọlúkà sọ, ọmọ tó pè lọ́mọlúkà tó sọ o, ó ń threat wa o, ẹ bá wa lọ gbé o, lọ report. Don't even wait at the state level, go to the
assistant inspector general of police or go to the inspector general of police kan wá gbọ́mọ lúkà. Mo sọ bẹ́ẹ̀ ni má pàdé wa tó bá pàdé wa nínú ẹ fún nǹkan tó sọ yẹn. Wípé ẹ need Yorùbá nation, who is Igboho, who is Ìbà Gani Adams tó ń agitate fún Yorùbá nation. Ta ló fi rán ẹ? Ìyà ń jẹ mẹ̀kúnnù, ìyà ń jẹ àwọn aráàlú gbà tó jẹ́ pé òkúkú mọ̀ ju pé kó dóbò lọ. Àwọn òbò onídìí tẹ́ ń bá kiri tẹ́ ẹ̀ rántí ọ̀la yín ayé yín ti wọ́. Tó jẹ́ pé ẹ̀ nírònú mọ́ ju bó ẹ ṣe kẹ́sẹ́ àti bóbìnrin sùn tẹ́ ẹ̀ ń rò láyé yín nìyẹn. So it's better you go and apologize to the Yoruba people, not me. Go and apologize to the Yoruba people, not Igboho. Lọ bẹ̀bẹ̀ fún ọmọ Yorùbá kì í ṣe ààrẹ. Yorùbá ló ṣẹ̀, ìran Yorùbá ló ṣẹ̀. Lọ bẹ̀bẹ̀ dáadáa, if not wàá jẹ́ gbá o. Ìyá ló bí ẹ, ìyá kan ló bí ẹ o. Roti ìyá ẹ o kó dẹ̀ rota àwọn ọmọ ẹ. Dòyìn Ọ̀dẹ́bọ̀wálé. Lọ túbà o kó tọrọ ẹ̀ṣẹ̀ kó tọrọ dáríjì fún tó sọ. Ẹni tí ò bá lè gbàyàn ó máa fi yàn lẹ̀ béèyàn ṣe rí ni. Òṣàbò ò lè gbè mí fi mí lẹ̀ bí mo bá ṣe rí. Àní o mọ́ sọ̀rọ̀ ẹnu rẹ ṣùgbọ́n má sọ̀rọ̀ against wa. At anybody among you mo ti sọ Fálànà tó bá sọ̀rọ̀ against Yorùbá máa fún ní sáìsì ẹ̀ máa fún lẹ́tọ́ ẹ̀ but as at today àwa ń wò wọ́n ní ìrànfọ́ ẹ jẹ́ ká máa dára tán fẹ́ dá gbogbo yín pátápátá tẹ́ bá against Yorùbá nation àwọn alálẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bínú táwọn alálẹ̀ bá dẹ̀ ti faraya ó ti parí fún yín wẹ́rẹ́wẹ́rẹ́ nìkan jẹlé wẹ́rẹ́wẹ́rẹ́ ni ohun burúkú máa yọ yín ṣe torí ẹni tó bá ń yọ́ lẹ́ẹ̀dá ohun burúkú máa ń yọ wọn ṣe ni ẹ lè mú jẹ ní ẹ lè mú jẹ. Anyway, let me just give a room for 2 or 3 calls. Ẹ̀yin tẹ́ ti ní nọ́mbà ẹ bẹ̀rẹ̀ sí ní pè bẹ́ẹ̀ yẹn ó ti ṣí sílẹ̀ 070 460 92484 WhatsApp. Máa padà pè yín, máa padà pè yín. Okay. Ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute ṣé mọ̀ pé mi ò tí ì jẹ́ kẹ́ wo fídíò yẹn tán mò ń bọ̀ máa fún yín lélẹ̀ tó kù ẹ pè tẹ́ bá fẹ́ pè ẹ jẹ́ play fídíò yẹn fún yín parí. Mo ti fi nọ́mbà yẹn síbẹ̀ 07046092484. Good morning ẹ̀wọ̀n àdúrà wa fat ni mo sọ fún yín Nàìjíríà ló gbàdúrà jù tó ní chọ́ọ̀chì jù ní gbogbo àgbáyé ilé bàbá ẹlòmíì pálọ̀ ẹ̀ wọ́n fi ṣe chọ́ọ̀chì. Ẹ gbà yìí ẹ bá ń gbóhùn sókè. Ẹ ṣe ẹ gbóhùn sókè. Ṣàrà owó làbí ló ń pè láti ìlú Morocco. Ṣe rí àwọn èèyàn wa náà a lè má rí ọ̀tá lórí gbogbo nǹkan tá à ń ṣe gbọ́ Ọlọ́run máa fi wá borí gbogbo àwọn ọ̀tá wa. Àwọn èèyàn mọ̀ wípé everyday ló ń bí àwọn èèyàn sí lórí ọ̀rọ̀ ojúdẹ̀ ńlá sí. Secondly, àlè ẹ̀sẹ̀kì gbogbo àwọn pípò yìí náà gbogbo wọn tí ọ̀rọ̀ Nàìjíríà yóò ń gbè lọ́wọ́ wọn ní fẹ́ bá wa dá sí on time wọn pẹ̀lú ògbọ́n lápadà borí gbogbo wọn ni. Every day by day àwọn èèyàn ńlá àwọn èèyàn lójú ara dẹ̀ ni wọ́n ara ni àwọn tí ààrẹ ẹ̀fọ́ tàǹbà business wọn jẹ́ yẹn. Bọ̀ wọn mọ̀ wípé kò sí ọwọ́ tán bá gbé wọn bá dí sign Yorùbá nation ló máa borí torí pé gbogbo wa pátápátá á borí wọn lágbára Ọlọ́run ẹni kankan tó fi ju Yorùbá nation lọ́mọ́ nímú tí ẹni ọba tó bá sọ̀rọ̀ against Yorùbá nation lọ́wọ́ ìyàwó ẹ̀ kéde ọba dára tẹ̀ fi bẹ̀rẹ̀ so who is anybody at this time so káwọn èèyàn máa mú gbogbo bá sọ Yorùbá nation no going back ni láti àti nílé àti dájú àti everywhere ní Morocco táwa wà yìí Nàìjíríà ló ń supply Morocco ní gas Morocco ò múná ọrọ̀ ọdún ní 24 hours electricity náà lò bí Nàìjíríà ló dẹ̀ ń supply wọn ní gas kò sí nǹkan tó ń jọ́ ebi ní bíbá yìí o kò sí ebi kò sẹ́lì sí ìlú wà pa everything wà pa security wà ẹ lè gbọ́ ìró ìbọn látọjọ́ ìgbà táwa ti ń gbé bíbá ẹ lè gbọ́ kẹ́ni ti dú
so everywhere wà peaceful everybody everything wà okay and most of àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn wọ́n wá ra ilé sí bíbá wọ́n wá fi owó Nàìjíríà wọ́n wá fi owó tán méjì nílẹ̀ Yorùbá wọ́n wá fi ń fi àwọn ọmọ bíbá àwọn ọmọ 20 years 23 years wọ́n wá fi owó Nàìjíríà fẹ́ níbí wọ́n á ṣe pátí ni wọ́n máa jó lórí dọ́làsì ni wọ́n máa ṣe oríṣiríṣi so gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó gbúdọ̀ stọ́ọ̀pù Yorùbá nation ní lọ́wọ́ yìí. ẹ ṣe. àtọ́jọ́tọ́ ti ń gbé pátí bíbá wọ́n fi ọmọ Yorùbá wọ́n fi jẹ kọ́ńsúlà wọ́n fi jẹ kọ́ńsúlà ní bíbá Fúlàní kọ́ńsúlà every time. Yorùbá àti Ìgbò nìkan ló wà bíbá tó ń tọ́jú àti everywhere ẹ̀ lè ní Fúlàní kan láàrin ẹ̀dẹ̀ lè rọ́mọ Haúsá ṣé orí nìyẹn o Yorùbá nation láfẹ́ o. ẹ ṣe ẹ máa gbọ́ nǹkan tó yẹ ẹnìkan ó ní kán má jẹ́ kó bugi jẹ́ ó ní kán jẹ́ ojú arábìnrin kan náà kí lẹ̀ ń sọ yìí Yorùbá as a matter of fact we are the most peaceful people in the whole world kò sí kan tí ara wa ò gbà ṣùgbọ́n Yorùbá pé gidi Yorùbá ló pé jù láyé Yorùbá lówe ó ní tí ẹ bá sún èèyàn kan ògiri tí ẹ bá tìyàn tẹ́ ẹ tí kàn gírí ó máa yíjú padà sẹ́ni tó ẹ ti sún wa kàn gírí náà ẹ gbọ́n sókè à ń gbọ́ yín. yes mọ́mí à ń gbọ́ yín mà. ẹ wo mi kájá sọ̀rọ̀ ni o ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni yẹn kò níṣẹ́ lápá ó dẹ̀ ń wórúkọ ni lọ́dọ̀ àwọn Fúlàní ló ṣe ń sọ̀sọ̀kúsọ tó ń sọ yẹn. Yorùbá nation ló go ibà àwọn náà fẹ́ wá sílé ẹni yẹn ò lè ní ó ń wówó ni ó ń wá position ni ló ṣe ń sọ gbogbo sọkúsọ tó ń sọ yẹn Nigerian àbílẹ̀ Yorùbá nation right now ni Ọlọ́run dẹ̀ ti ń gbèjà wa gbogbo àwọn tó bá tako Yorùbá Ọlọ́run á fìyà jẹ wọ́n torí pé àwa táwọn àbíbà orí ń ta wá fẹ́ wálé a lè wálé sí lórí ẹ̀rù Fúlàní máa gbé wa gbogbo ẹ̀ máa ṣe ẹni yẹn o lè ní alápá kò níṣẹ́ lápá alápá akéni òṣèlú ló fi ń jẹun ìdí tó fi sọ̀tẹ́ kù sọ nìyẹn. a sì jẹ ó máa hùn téèyàn bá jẹ nǹkan tí ò yẹ kó jẹ ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ máa wú ni ní tó yẹ kó jẹ tó bá jẹ ẹ̀rẹ̀kẹ́ àwù wàá pọ̀ nǹkan tí ò yẹ kó pọ̀ màmá mi nàná wẹ̀lẹ̀ ẹgbà yìí màmá ẹgbẹ́ òsókè à ń gbọ́ yín o. hello Ọmọlúkà. ẹ ṣeun sà. hello sà à ń gbọ́ yín sà. ok hello mo ní kí n dá sẹ́tọ̀ yìí. ẹ gbọ́ ọ̀nà à ń gbọ́ yín. ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ kan kẹ́ mò ń pè ní ẹ̀sìn àdúrà ẹ̀sìn because mo fi mọ́ bẹ́ẹ̀ fún COVID-19 so period true kíkíní bá di true then I will back to my area. mo fẹ́ kẹ́ máa ṣe ìrànlọ́wọ́ kan fún wa irú àwọn ọmọ àlè bẹ́yẹn kan fẹ́ kí Yorùbá ti ẹ jọ ẹ jẹ́ ká máa rí bí àwòrán wọn àti bí picture wọn then so that tá a bá ti gbẹ́ ní information pé wọ́n lọ sílùú kan tó ra máa ń tra káàkiri àlè dákẹ́rẹ́ àwọn ṣe mo tó sílùú tán lọ tán ní the security. dóyò máa níbi ìrìn dóyò máa kọjá Nàìjíríà ń bọ́ ló ti fẹ́ rówó Amẹ́ríkà ọmọ akẹ́mà ní. hello ẹ dúró mo serious ẹ̀gbọ́n mi ẹ dúró brother mi ẹ jẹ́ àtọ̀lé wà wọ́n ti tẹ̀mọ̀ pé nísìnyí yẹn lẹ́nu ẹnu ẹ̀ gba ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o lè máa ní pé ìjà tí Yorùbá ń jẹ yẹn kò tí ì tó irú èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká dáwọ́ ẹ̀ pẹ̀rẹ́pẹ́ so that a lè máa dẹ́gbọ́ ìjọ tó máa fi ṣá Nàìjíríà yẹn lè gbogbo wọn ti tagbára wọn mọ́ ó dẹ̀ níbi tagbára gan wọn gan dé ní Nàìjíríà yẹn kò sí bọ́n ṣe lè bí wọn rí tó máa wá sílùú òyìnbó tó máa lo tìrín yẹn ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan kan tí wọ́n máa ń pè ní gbòǹgbàgbòǹgbà ó yẹ kí irú èèyàn bẹ́ẹ̀ yẹn gbà tó máa padà máa yẹ kàn ti bá ní ọ̀sọ̀ ó ní bá ṣe máa ń tètè wọn wọn. gbòǹgbàgbòǹgbà ó lágbára. ẹ fún mi fún sorúkọ ẹ kí n wò lórí kí n ká ẹ jẹ́ ká ti fi yẹn ẹ jẹ́ ká ti fi ilẹ̀ ẹ jẹ́ ká wò ó bóyá ó máa ṣàtúnṣe ẹ mọ̀ pé èèyàn máa ń wọ̀ rẹ̀ kàn rẹ̀ náà ni mo kàn fún lélẹ̀ ní gẹ́gẹ́ bíi sáìsì ẹ̀ kó lè mọ̀ pé òun ò jẹ́ nǹkan kan bọ̀ tó bá jáde tó túbá tó tọrọ dáríjì eléyìí tó kù kéré is part of us àgbàmọ́ra iṣẹ́ ń lọ nìyẹn wọ́n ẹni bá dálẹ̀ Yorùbá ó di dandan kó balẹ̀ lọ. wọn àmọ para ń pọn everybody báyà bí wọn tí ò ní ẹnìkan máa. àti ẹ̀ràn yàn mọ́ lọ́wọ́ tá a wà yìí ẹni bá fẹ́ kú ni kó kú ẹni bá fẹ́ kú kó kú. wọn bí irú rẹ kí rẹ dúró ti gbogbo mo ti sọ àwọn kan bàbá mi kó má dẹran lẹ́yìn àbọ̀ máa léwu láti ẹ̀ bá dùn wò pọ̀ ẹ̀kan tẹ̀. mo ń sọ fún yín categorically Èkó tó ń pariwo pé nìkan ò ní bọ̀ àpò Èkó á ṣe rally successfully èyí tẹ́ ẹ pariwo pé tó bá tó bẹ́ẹ̀ kó wá sẹ́kọ̀ọ́ ṣé bá Ọmọlúkà wà lẹ́kọ̀ọ́ lánàá ìjẹta mo wà lẹ́kọ̀ọ́ mo tún ṣe fídíò lẹ́kọ̀ọ́ mo tún jẹ́ ká yé mọ̀ pé mo ṣe fídíò mo wà lẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ṣe wá kẹ́ wá takọ ọmọ kẹ́ dá Ọmọlúkà yẹn dúró ẹ̀yin oúnjẹ̀yẹ wọ̀nyí ẹ̀yin oúnjẹ̀yẹ tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ ń ṣe wọ̀nyí a ti sàn àròyàn mọ́ ẹni bá fẹ́ kú kó kú ẹni bá fẹ́ kú kó kú
oúnjẹ ìyà ó fi ìyà ó fi ń run pákó ó fi ń jẹ oúnjẹ bí ẹ̀bà ó fi ń run nǹkan jẹ ó ń mú ìyà ó ń run jẹ wọ́n á sọ pé kíkú máa pa ẹ́ kí ló máa pa ẹ́ ní ìyà ńkọ́ ló máa pa ẹ́ ni ẹ gbóhùn sókè wàá kú sínú yà nothing will happen it's better you fight for that freedom kọ́ lóun tiẹ̀ lẹ́yìn bóyá o lè ní orí ọ̀fẹ́ kó bọ́ lóko ẹrú ẹ gbóhùn sókè ẹ ṣe à ń gbọ́ yín o ẹ ṣe. Bẹ́ẹ̀ni ọkùnrin tó lọ lórí oríṣi tó lọ ṣe pátápátá yẹ ilẹ̀ ló máa mú. Aláàárọ̀ bá jẹ́ pé yẹ ẹlọ́sọ̀ mi jó yẹ. Aláàárọ̀ bá jẹ́ yẹ aláàárọ̀ mi jó yẹ. Ẹ̀yẹ sílẹ̀. Ó ti ṣiṣẹ́. Ó ní escape ẹ̀. Ó ti ṣiṣẹ́ tó ń gbé wúrẹ́ tó fi báyìí ẹ̀sùn ó ti kàn. Àti tó bá fọ́ ṣẹ́ wẹ́ tí ò bá gba tẹ́bù sára ló kù. Tó bá lè kìje ó tó padà wá túbá. Wọ́n kàdúró yọ. Téèyàn bá yọlẹ̀ dà bí nǹkan burúkú á máa yọ wọn ṣe. Wọ́n ti sọ fún Doyin. Ẹ̀yin tẹ́ bá Mákẹ́rẹ́dọ́lù ẹ̀ sọ fún pé kó tètè lé. Kó tètè lé. Yorùbá nation now. Yorùbá nation now. Bẹ́ẹ̀ni o. Ẹ sílẹ̀. Ẹ ṣe. Ẹ sílẹ̀. Àbùkù ẹ̀ gbogbo àwọn tó rẹ níṣẹ́ gbogbo àwọn tó rẹ níṣẹ́ kò ní tó bá jẹ́ níyà yẹn. Ó lè má sẹ́ni tó rán níṣẹ́ kó jẹ́ pé 500,000 1 million tó fẹ́ gbé sápò ẹ̀ ló ń lé. Ó lè má sẹ́ni tó rán níṣẹ́. Àwọn máa lè pọ̀ tó jẹ́ pé wọ́n lè torí 10,000 naira kan sọjọ́ làwọn nù. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. Àwọn ará Èkó ló ń ṣiṣẹ́ fún. Àwọn ará Èkó ló ń ṣiṣẹ́ fún. Àti pọ̀ bẹ́ẹ̀. Ààrẹ Èkó àwọn ọmọ ìlú tí ọmọ sáìdì ìlú tó padà ní ọmọ Èkó àwọn ló ń ṣiṣẹ́ fún. Ẹ̀yin Èkó ẹ máa retí rálì wa rálì ọ̀gbálẹ̀gbárawé tá a fẹ́ wá the mother of all rallies be expecting us. Màá guarantee yín wípé MC Olúọmọ àjọ máa ṣe rálì yẹn ni àjọ ṣe rálì ìjọ yẹn ni kò ní jáde àgẹ́sì Yorùbá nígbà tí òun sọ kí n sọ máa lè. Èkó lèmi náà wà ogun wa á dúró. Ẹ ṣe dáadé ẹ jẹ́ ká tún gbé kọ́ ẹlòmíì ẹ̀jọ̀ ẹ má bínú. Wọ́n á gbà àjọ máa ṣe rálì yẹn ni tẹ́ bá fún wa lẹ́yìn ká fún yín ní 10 we are coming in full force this one no be joke. Ẹ gbóhùn sókè ẹ ṣe ẹ gbóhùn sókè à ń gbá yín. Yà ẹ ká ṣe pé tó. Ẹ ṣe mo dúpẹ́ o. Yẹ́sà kò ní bàjẹ́ fún yín lágbára náà ọba. Àṣẹ Èdùmàrè. Ọlọ́run ọba láàánú jùlọ gbogbo ìmọ̀ràn wa lórí Yorùbá yóò jọ lágbára Ọlọ́run ẹni tó bá ní kó má jọ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ tọmọtọmọ ni Ọlọ́run ọba láàánú jùlọ bá a kó wọn kúrò lẹ̀. Àmì o. À ń fi àdúrà à ń fi ti àwọn tí wọ́n fẹ́ kí ojú ó tilẹ̀ Yorùbá à ń fi tì wọ́n lẹ́yìn Ọlọ́run dẹ̀gbẹ̀ bá a ṣe ń gbà fún yóò rí fún ọ bẹ́ẹ̀. Thank you. Azeez Moruf, look, I can kill myself because of Yoruba nation now. Abeg, don't kill yourself because that money, that Yoruba money, that fadaka, you must spend am o. O gbọ́dọ̀ nonu fadaka, you gbọ́dọ̀ gba passport, má parẹ́ o gbọ́dọ̀ parẹ́ o. Ja, fight for your freedom. Don't kill yourself. Ẹ pé tòṣẹ́ rí tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ àwọn èèyàn bí tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró tí wọ́n fẹ́ kó dìbò àkó dúró Oòduà Republic kó dúró àwọn akúṣe èèyàn tí wọ́n jẹ́ nǹkan kan ní ayé àwọn ni. Mo ṣe prógráàmù kan ní bíi 2 months ago mo sọ̀rọ̀ nípa ẹnìkan ọ̀dẹ̀ kan jáde ó ń sọ̀rọ̀ against mi mo wá wẹni náà bó ṣe rí pé tí má dá nǹkan tí mo ní sí mẹ́ta kò ní lé ní àfẹ́ ó ní òun kan àwọn kan sọ̀pọ̀tì àwọn kan mo wá wò pé ẹ̀yin náà wò ṣé irú ìyà tó yẹ káwọn ilé òkú sínú ọwọ́ ẹ̀ ń gbòòrò má di ẹwọn lọ́wọ́ kú wọn ni wọn dáwọn lọ sákìtà lọ jẹ bàbá wa Sunday Igboho iye tí wọn jẹ tí ọlọ́dún fi dé ọlọ́wọ́ bá ti fún wọn bàbá yẹn sì tún gbìyànjú wípé àti òun fẹ́ káwọn èèyàn bọ́ lóko ẹrú àwọn kan sì sọ pé àwọn tó fẹ́ kú síbẹ̀ ọlọ́wọ́ wa wọlé àwọn alálẹ̀ bá ṣe ń gbèrò pé àwọn fẹ́ kú sínú oko ẹrú yẹn tọmọtọmọ náà ó padà kú sínú oko ẹrú. ẹ ṣé bàbá mi ẹ ṣé. ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀ àti Lúkútọ́nù ni mo ti ń pè yín ẹ mọ bẹ́ẹ̀ tó bọ̀. ẹ gbàlejò mi ní Kútọ́nù láìpẹ́ mo ń bọ̀ lọ́run láìpẹ́.
kò sí wàhálà àwa náà wà ní àwà kò sí nǹkan kan tó ṣe wá rálí èkó là ń dúró dè rálí èkó tán ní kò ní hóòdì yẹn òun làwa ń dúró dè ọjọ́ tí a bá ti gbọ́ pé bóyá pẹ́kẹ́ ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ọjọ́ náà wọ́n mọ̀ pé yorùbá ìṣẹ̀rẹ̀ rírọ̀ ẹ máa sọ ní security à ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kan dúró wọn ò ní wò tán yóò jọ tójú wa ní lágbára wọn ò ní wò tán sísí fíìmù ni tá a bá ṣí fún wọn ní from 160 to 100 wọn tí mo kiri wọn gbóhùn sókè bàbá mi ẹ gbà yìí. ẹ ká sàn. ẹ ṣé o. hello bàbá. ẹ ṣé à ń gbọ́ yín ẹ máa sọ̀rọ̀ lọ. nǹkan tẹ́mi kọ́ ní láti sọ sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé tí àwọn èèyàn kankan bí ẹ̀yẹn tí wọ́n bá ti ń jáde tó jẹ́ ọmọ àlè yorùbá tó bá ti ń jáde kọ́ máa sọ ogun nǹkan tó ń sọ ẹ̀ṣẹ̀ nǹkan tó ń ṣe yẹn kò ní motivate ọ̀pọ̀lọpọ̀ náà tó fẹ́ jìjàǹgbara fún ilẹ̀ yorùbá torí ní ọ̀dọ̀ tèmi ìrítèmi rí ni pé ó jẹ́ positive thing fún àwọn ọmọ ọkọ yorùbá láti túbọ̀ máa jà ìjà tá à ń jà tọ́lọ́run dẹ̀ máa fún wa ṣe tó dẹ̀ ti ṣe é ṣe pẹ̀lú ògo ọlọ́run torí irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó tún máa ń fún àwọn tí ò fẹ́ dá sí ọ̀rọ̀ yìí ní àǹfààní láti fún wọn ní òye láti máa ṣí wọn lójú pé ókè o ìdí tá a fi gbọ́dọ̀ dá sí ọ̀rọ̀ yorùbá nation léléyìí o àṣé nǹkan táwọn ẹni yìí tó fi wá ń ṣe nì mo mọ̀ bóyá ẹ̀ ń gẹ̀ẹ́tì point mi tó orú yẹn positive things ló jẹ́ fún wa pẹ̀lú ògo ọlọ́run adẹ́mu wa délẹ̀ lérí èmi gbádùn ètò yín ọlọ́run á fún wa ṣe pẹ̀lú ògo ọlọ́run. bàbá mi Adékúnlé Adépọ̀jù gbayì ó lè bínú sọ́mọ ẹ ó lè bínú sí mi bàbá mi Adékúnlé Adépọ̀jù ẹ ti pè mí mi ò ráyè pé kọ́ kì í ṣẹ̀bi mi náà ni ẹ lè bínú sí mi ẹ má bínú sọ́mọ yín ẹ má bínú sọ́mọ Lúkà ẹ já gbé pè bí méjì sí à ń gbọ́ yín o ẹ gbóhùn sókè à ń gbádùn yín connect ṣe rí tá a bá parí rálì Èkìtì ní sátọ̀dé à ń lọ sí Kwara à ń lọ sí Abẹ́òkúta ní June 12 tá a bá parí lábẹ́òkúta à ń gbọ̀nà Kwara lọ nílọrin Ìlọrin Àfọ̀njá ṣe rí rálì Ìlọrin àtẹ̀kọ́ ó máa bẹ́ ti jẹ́ ó bá dára ẹ̀ lójú mọ́ wà kò sí tí ó ṣe yín kò sí gbọ̀nrìrì kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ rálì Ìlọrin rálì Èkó ǹjẹ́ bá mewé jẹ jẹwé tẹ́ ẹ bá mọ pákó ń jẹ pákó ẹ jẹ́ ká jọ pàdé lẹ́sẹ̀ kò gbèjì ẹ jẹ́ ká jọ wọbẹ̀ lọ àfọ̀fọ̀tán ojú ìjà ló ń dálẹ̀ àìtódòótọ́ sí ní kọ̀ǹkọ̀ díjú àìtódòótọ́ sí ní kọ̀ǹkọ̀ díjú ẹ jẹ́ ká fi yé wọn pé àwa gangan ni Yorùbá àwa gangan àwa ni Yorùbá àsìkò yìí and we must be free and we will be free ẹ gbóhùn sókè bàbá mi ẹ ṣe o ẹ bá a sọ̀rọ̀ sókè. It's true. Yeah. À ń gbọ́ yín. Àmì àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àmì àṣẹ. Àwọn ìkọ́kọ́ ń tí ń tẹ̀lẹ̀ kò sí èèyàn dáadáa àwọn àfọ àkọ́ tó àwọn jọ wọ́n ní kò sí nǹkan tó kọ́ ọmọ tí Yorùbá ti wọ́n sì èmi ò gbọ́dọ̀ làákà ìlọ kí ló kọ Yorùbá nìyàn àti ẹ̀sìn wọ́n dà mọ́ra wọn irú wọn yẹn wọ́n lè lò wọ́n ẹ̀sìn náà ń ṣe bá ní ṣẹ̀sìn náà à ń ṣe ẹ̀sìn ẹnu ìnira ni à ń ṣe ẹ̀sìn ẹnu. ẹ ní sùúrù náà ẹ jẹ́ kí n fi kinní kan yé yín ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún ẹ má pa fóònù o ṣe rí Ìlọrin 70% Ìlọrin Yorùbá ni ẹni sùúrù 30% Ìlọrin àlejò àwọn tó dẹ̀ jálejò yẹn 20% nínú wọn ni Fúlàní 10% tó kù làwọn bíi Núpé àti Haúsá ṣé wá rí àwọn tẹ́yìn rí
gbogbo wọn àti Núpé tó wà ń bẹ̀ àti Haúsá tó wà ń bẹ̀ àti Fúlàní tó wà ń bẹ̀ Yorùbá ni gbogbo wọn ń sọ. Ọba Ìlọrin tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọba ẹni sùúrù. wọ́n ní sẹ́ríkì wọ́n ní ẹ máa lọrin gangan wọ́n ní Yorùbá ló sọ. ẹni sùúrù ọba tó wà ní Ìlọrin lọ́wọ́lọ́wọ́ Emir Ìlọrin lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ Fúlàní ni ṣùgbọ́n Yorùbá ní sọ ó dẹ̀ ló kọ Yorùbá. ìdí ni wípé àti Fúlàní àti Yorùbá nílọrin wọ́n ti wọra wọn. ṣé wá ráwọn tó pera wọn láfàá tó kóra wọn jọ wípé àwọn ò ní nǹkan ṣe pẹ̀lú Yorùbá kò nígbà tán bá sọ fún yín kẹ́ tó mọ̀ yín pé àwọn Fúlàní ni wọ̀nyẹn. àwọn ojúlówó Yorùbá nílọrin ẹ lè rí wọn kán sọ pé àwọn tako Yorùbá láéláé bẹ́ẹ̀ ní rí wọn pọ́nbélé àwọn ojúlówó Yorùbá wọn ò ní takò wọn ń sọ máa lé wọn ò ní takò ṣùgbọ́n àwọn tẹ́ rí tó ń jáde wọ̀nyẹn Fúlàní ni wọ́n. lọ́ọ̀dẹ wo ẹni Gàmbàrí irú àwọn òye inú wọn ló ń sanwó Yorùbá olóhùn Gàmbàrí níbo ni Gàmbàrí ti fọwọ́ sọmọ orúkọ Yorùbá. Agboola Gàmbàrí Gàmbàrí ẹ ti mọ̀ pé they are Fulanis ẹ àdídà ti sọ fún ṣe ara wọn tó jójú lówó Yorùbá mọ̀ wọ́n mọra wọn nílọrin bẹ́ẹ̀ àwọn ilé tó jẹ́ ti Yorùbá wọ́n mọra wọn bàbá wa Chief Imam Yorùbá nílọrin ó mọ àwọn ilé tó jẹ́ ti Yorùbá so ẹ má jẹ́ ká pa ìyẹn lọ rẹpẹtẹ torí àkókò. bàbá yẹn torí tó pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ọmọ ẹ̀ mùsùlùmí tó náà jẹ́ tó wá gbà fún bàbá yẹn ti báyìí ọmọ ẹ̀ máa sọ pé ilẹ̀ Ìlọrin kò ṣe ilẹ̀ Yorùbá irú kí ni kátàkátà wò nìyẹn. brọ́dà wa ntí ò bá tó lọ ntí ò tó lọ ọ̀bẹ tiẹ̀ má jẹ́ ká máa wá dàkiri lórí ẹ̀ ẹ fi ọ̀rọ̀ Ìlọrin sílẹ̀ àmọ́ ni kò wára ẹran àmọ́ ni n ò bá tó àkókò onílé amọ̀lé àwa mọ bọ́ndìrì Yorùbá a mọ ibi tí ilẹ̀ Yorùbá dé mi débẹ̀ rí Ọmọlúkà débẹ̀ mo dé bọ́ndìrì Yorùbá níjẹ̀bà bíríìjì tó pín wa mo débẹ̀ mo rí ẹ máa sinmi yín èmi débẹ̀ mo fojú mi rí. tírélà ni mò ń wà mo máa ń kọjá ń bẹ̀ ní every week ni mò ń débẹ̀ la máa ń rí ibi tí kìíní ìjọba ti bẹ̀rẹ̀ àti táìmù ti bẹ̀ wà ń bẹ̀ táìmù tí ìjọba kan gbé síbẹ̀ nígbà tí ìjọba sọ pé báyìí ni máa fún ìlérí èyí sọ pé rárá who are you people ẹ tó ń gbọ́dọ̀ àyíká ní gómìnà yín láti ilẹ̀ wá ṣé bí Yorùbá ni wọ́n ẹlẹ́yìn ò ṣe Yorùbá who are you people I don't understand bí wọ́n. ẹ ṣe brọ́dà wa ẹ jẹ́ ká gbà pé kan sí ká gba ìpẹ́ ọ̀kan ẹ̀sìn kanandọ̀ only this call lẹ́yìn eléyà àgbàgbé mi mọ́. hello. Ọmọlúkà ẹ káàtó o. ẹ mà ṣe o. wàdà igbó o. àmì àṣẹ Èdùmàrè. bí ètò láti Èkó. ẹ ṣe o. Èkó làwọn àti pé Èkó làwọn wà ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run fún yín ṣe ẹ̀yà àti kó ìṣe gbogbo lápapọ̀ àní fi ń ṣe àwátì o. mo máa ń tẹ́ àti pẹ́ nọ́mbà ẹ̀bá program mo máa ń bí ìgbà mi kò ní wọlé inú mi dẹ̀ ń dùn mo pàtẹ́ ń ṣe yìí náà inú mi ń dùn sí èmi àti Mr. Koyeke mo máa ń fọ́lọ̀ program gbogbo lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi tí mo bá dé rí èmi náà ń ṣe ìfú ẹ̀ mo tún fún àwọn èèyàn táwọn èèyàn rí èmi náà ti gba ọkọ̀ àwọn èèyàn bíi 500 là ní èmi náà wà tó ti fara mọ́ so rálì Èkó yẹn àjò máa ṣe ni. àwa máa parí tá a bá ti mú dé ẹ̀gbọ́n mi tá a bá ti mú déètì iṣẹ́ ìyá ọmọ aláṣẹ á bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ̀ bọ́tẹ́ máa múra lẹ̀ ẹ lọ jẹ̀fọ́ brọ́dà mi ẹ lọ jẹ̀fọ́ béèyàn bá sóògùn kà bọ́ọ̀ bá fi dán ọmọ ìyá rẹ wò ọmọ bàbá rẹ ò ní rí ọkọ họ mo sábẹ́ fọ ọyọ́ tó. bẹ́ẹ̀ni ọjọ́ kan ẹ lọ sí Àpápá mo pè é ní ọjọ́ yẹn nǹkan tí máa yẹn sọ lápapá èmi náà mo ṣiṣẹ́ ní Àpápá rí FBA gbogbo sórí ẹ̀ ni mo mọ̀ gbogbo sórí lápapá gbogbo ẹ̀ ni mo mọ̀ wọ́n sì jẹ́ wá lówó 10 years báyìí lápapá. pẹ̀lú gbogbo bílíọ̀nù sàn pa bẹ́ẹ̀ yẹn. Ọmọlúkà máa pè é lẹ́yìn ètò máa fi ohun ránṣẹ́ sí sórí voice call. ẹ jẹ́ ká parí ẹ̀ bẹ́ẹ̀ yẹn. gbogbo kan tó ṣe lápapá. ẹ jẹ́ kí sáré gbé kọ̀lẹ́ ni. màmá mi
alẹ́ yìí ẹ gba yìí màmá network ó yá ṣe ní kánmọ́kánmọ́ ó ti cut tó ní lè gbé cut ju eléyìí lọ mọ́ ẹ̀yin tẹ́ bá nídìí fídíò yẹn ẹ pè mí màá forward ẹ̀ sí but mo máa post ẹ̀ sí Facebook mi ó ti wà ní YouTube already ó ti wà ní YouTube màá send ẹ̀ sí many like that ó wà àwọn míì dẹ̀ wà tán jọ gálámì tán bá wa sọ̀rọ̀ tán sọ pé àwọn àwa ẹ̀ mo sọ fún yín bó bá débi ṣíṣu fùrọ̀ àlà ẹ̀yin tẹ́ ń bẹ̀rù kí ní ń bà yín lẹ́rù ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ jẹ ewé ẹ jẹ̀fọ́ ẹrun pákò ẹ jẹ ń tẹ́ bá lè jẹ ẹ jẹran ẹ jẹ gbogbo ẹ ẹ jẹ́ kẹ́ dúró gbọ̀ngbọ̀n kẹ́ tó lọ́kùnrin tó bá ń bọ̀ ilẹ̀ kò lè lé títí ilẹ̀ ló ń bọ̀ kò ní ilẹ̀ àgbà nǹkan kan ń bọ̀ lókè tí ilẹ̀ ò gbà ní kò sí kò ní ju bẹ́ẹ̀ lọ́jọ́ Ọmọlúkà lèmi jẹ́ Èkìtì rally ọjọ́ Saturday tó ń bọ̀ ní on 5th of June ní rally Èkìtì tá a bá parí lẹ́kìtì à ń lọ sábẹ́ òkúta so ẹ̀yin tẹ́ ń wò wá mo nílò ìrànlọ́wọ́ yín o rally tí mo ṣe lákùrẹ́ mo ti krẹ́ o kò sí kálọ́ tọmọlúkà mo ti krẹ́ ìjẹ́ ní kankan dání tí mo ó ti yé yín but ìyẹn kọ́ ní ìṣù mo mọ̀ pé ẹ̀yin jẹ́ èmi mò ń ṣe tẹ́lẹ̀ ní bẹ́yìn lẹ̀ ṣe mo dẹ̀ ń gbóṣùbà fún yín mo dẹ̀ ń gbàdúrà pé Ọlọ́run àwọn tó ń ṣe yìí o máa fi wọ́n lẹ̀ o mo gbọ́dọ̀ máa fi ọ̀pọ̀ rọ́pò fún wọn ni o ẹni bá fún mi ní $100 bá mi fún ní $1,000 dípò and that is God, he will do it. So Èkìtì tá à ń lọ I need the bus bíi méjì àbí mẹ́ta àwọn security team àwọn máa lọ àwọn èèyàn wa náà lọ fẹ́ lọ a máa gbé buses náà sí so bíi méjì àbí mẹ́ta la máa lò ẹ dìde ìrànlọ́wọ́ fún wa 40,000 ní bọ́ọ̀sì ẹyọ kan mẹ́tẹ̀ẹ̀ta yẹn 120,000 ẹ kọjá nǹkan nìkan ṣoṣo lè gbé kọ́ wa ká mú lọ so ẹ bá dẹ̀ fún wa lẹ́yọ̀ kan àádùpẹ́ náà ni so mo dúpẹ́ ẹ bá rẹ̀ Ọmọlúkà ìwọ náà gbà kó tiẹ̀ fi take care báyìí náà ó yẹ kẹ́ jẹ́ kí tẹ̀ lọ́lọ́sẹ̀ kí n lo bí ọjọ́ bíi méjì tàbí mẹ́ta kí n kàn fi sinmi kí n fi sùn kí n máa jẹun kí n kàn sùn lóye tí bá máa tún dé parí rálì báyìí mo tún ti sáré lọ Èkó iṣẹ́ mo lọ ṣe ń bẹ̀ o bàbá mi jàtọ́ ní ká wá rí kí ló máa ń ṣe ẹ̀gbọ́n Ọmọlúkà ṣé dandan ni so ẹ fi ti bàbá Abija ẹ rí pé mi ò gbé bàbá Abija mi ò gbé sí direct àti sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀ èmi sọ fún yín mo ní wọn ò tí ì mọ kinní kankan wọn rí mọ mẹ́mẹ́ wọn ò tí ì rí kankan bàbá yẹn má gbé sórí afẹ́fẹ́ o tó yẹ wá gbé síbẹ̀ wọ́n kẹ́ wá jẹ pàṣẹ mo ti gbọ́ bàbá yẹn kò ní ìdí so bó ṣe jẹ́ nìyẹn ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ mẹ́lò rẹ́rẹ́ márùn ẹgbà tó bá wù ẹ́ tó bá mọ̀ pé òní ṣe ti yóò bá rọra pẹnu ẹ mọ́ chim kó dẹ̀ jòkó ẹ jẹ́ síbi tó gbà ẹ́ ká mọ̀ yín pé àti ẹ̀wúlẹ̀ ní mọ̀ yín pé ọ̀tá ni ẹ́ bọ̀ tó bá jáde tó lọ dúdúkúdù tó fẹ́ discourage àwọn tí ò yẹ kó discourage wà á kàn dínú yọ Ọmọlúkà ni mò ń jẹ́ nọ́mbà mi ti wà ń bẹ̀ 07046092484 WhatsApp nìkan ẹ̀yin tẹ́ ń pè direct kò ní lọ ẹ pè sí WhatsApp nìkan tẹ́ bá dẹ̀ pè mí tí mi gbé tàbí tí ò wọlé ẹ send the message I will reply your message and I will call you tí àyè bá ti wà ẹ mọ̀ pé people call me always máa ń pè mí dẹ̀ ní pé mi ní pé kọ̀ọ̀kan sápá ibi kí n tún gbé kan síbí tí n bá fi eléyìí tí mo fi ń ṣe rìkọ́dì báyìí tí n bá gbé sétí bí tí mo rí sí kọ́ lọ kọ́ bíi méjì tún lè wọ bí ilé kan ṣoṣo mi ò dẹ̀ ní máa gbẹ́ lè lọ kí n tún gbé lè sétí again orí yẹn ọlọ́mọdé ò dàrú so mo gbọ́dọ̀ dáhùn eléyìí tán kí n tó lè dáhùn eléyìí tẹ́ bá wá pè tí mi ò gbé ẹ wá send short message Ọmọlúkà I want to talk to you please call me simple as ABC ó tán Ọmọlúkà á pè yín bí ìyá mi ṣe kọ́ mi nìyẹn I will just call I will call bless you all Ọmọlúkà ni mò ń jẹ́ ẹ má gbàgbé ní tí mo sọ fún yín nípa ti Èkìtì o ẹ ràn wá lọ́wọ́ o kò ní bàjẹ́ fún yín o ẹ̀yin náà ni o Ọlọ́run àtẹ̀yin ni o ẹ̀yin ni o kò ní jù bẹ́ẹ̀ lọ bless you Oòduà gbé wa ẹ pín o ẹ̀yin tèmi ẹ ṣí ẹ dẹ̀ fáwọn ọ̀rẹ́ yín kan lọ wò ó kò ní bàjẹ́ Oòduà gbé wa ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ilé ti tó lọ àti délé tán.